yá ẹ̀yin lólùfẹ́ mi àwọn àgbà bọ̀ wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ wọn lòun lòun yẹ kó gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ ọba Sẹ̀míù olórí Ifọ̀ ọba Abdulsemiu olórí ọba Ifọ̀ tí mo mú ọ̀rọ̀ ẹ̀ wá fún yín ní ẹnu ọjọ́ mẹ́ta yìí látàrí bó ṣe dá bàbá àgbàlagbà 73 years kúnlẹ̀ láàrin títì tó bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ mo ní kí n sáré wá fún yín ní ìròyìn tuntun tó tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọba yìí tẹ́ ẹ bá gbàgbé kí mo sọ fún yín níjẹta àbíjọ́ tó mo sọ fún yín pé ó ṣeé ṣe kó gba béèlì ẹ̀ ní Eléwéran torí information yẹn ti kàn mí lára pé wọ́n ti fẹ́ gba béèlì ẹ̀ mo sọ fún yín pé ó ṣeé ṣe kó gba béèlì ẹ̀ ní Eléwéran níjọ́ yẹn ṣẹlẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí òfin o gbọ́dọ̀ lójú IS 24 hours to 48 hours ní police custody after 48 hours gẹ́gẹ́ bí òfin send ẹ lọ sílé ẹjọ́ so ó dàbẹ̀ ni pé wọ́n ti fáìlì kéèsì yẹn pé ó máa fojú balẹ̀ ẹjọ́ which is bó ṣe yẹ kí ó rí ẹ̀ lólùfẹ́ mi yà á so kí ni nǹkan tí wọ́n fẹ́ fàyọ ni pé wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ nígbà tí wọ́n gbé dé ilé ẹjọ́ látàrí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ṣàṣàjì gbogbo àwọn ẹ̀sùn yẹn sí ní ọ̀run ọba yìí ti dáràn gan o ó ti dáràn gan ṣé mo pé mo sọ fún yín mo ní ẹni tó pe irú èdè yẹn pé màá fìyà jẹ màá dẹ̀ make sure wípé mo rán ẹ lẹ́wọ̀n tó o bá kú a máa sin ẹ́ tẹ́nibọ́dì ò ní mọ̀ mo ní ọba yẹn ti ń kọ̀mìtì atrocity tipẹ́tipẹ́ ẹni tí ò bá kí ń ṣọ̀daràn tí ò kí ń kọ̀mìtì ìwà bàjẹ́ ó máa hádì fún ẹni bẹ́ẹ̀ láti pe orédè bẹ́ẹ̀ jáde oyè làgbà ń wo tẹ́ bá wo adúrú ẹ̀sùn tí wọ́n ti kà sí ọba yìí lẹ́sẹ̀ mo máa ka díẹ̀ fún yín bẹ́ẹ̀ so lórí ọ̀rọ̀ tilé ẹjọ́ bí wọ́n ṣe gbé dé ilé ẹjọ́ tó ka gbogbo ẹ̀sùn tó fẹ́ kà sí lẹ́sẹ̀ tó wọ́n ṣàjì gbogbo nǹkan tó wọ́n fẹ́ ṣàjì sí ní ẹsẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọba Abdulsemiu olórílẹ̀ Ifọ̀ ó ti padà sí jail báyìí ó ti padà sí jail as I'm talking to you báyìí kí ló fà tó fi padà sí jail wọ́n ní kó mú ṣọtí méjì wá táwọn méjèèjì dẹ̀ ní 5 million ẹ jẹ́ mọ̀ wípé ọba yóò rẹ́ nìkankan dúró fún ṣe ti rí pé ká máa ṣe dáadáa rere ló pé o ìkà ò pé ẹ̀yin ara mi ìwà rere ní ẹ̀ṣọ́ ọmọ ènìyàn o ìwọ tó o pé rẹ ní ọba ta ló yẹ kó béèrè fẹ́yàn méjì kéèyàn mẹ́wàá yọjú tí wọ́n bá ṣe rere ara kì yóò yẹ ọ bí tí wọ́n bá ṣe rere èèyàn kì yóò ràgàbọ̀ ọ bí ọba yóò rí ṣọtí méjì tí adájọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé jẹ́ mọ̀ bọ́n adájọ́ ṣìṣe máa ń ṣe wọn á ní kó mú onídùúró méjì wá pẹ̀lú iye báyìí ní àkáǹtì wọn ọ̀n tí ẹ̀tún wá tún dà láàmújú wọn sọ pé tó nílé ní Banana Island tó nílé ní Ajah phase 2 tó nílé ní kíní kan sọ yẹn fún o just ṣọtí méjì with 5 million ó tán kò sẹ́ni tó lè jáde fún ọba yìí ọba yóò rẹ̀ ní jáde fún un tó yẹ kó fi hàn fúnra rẹ̀ náà wípé ṣebí ilé ayé ṣe rí leléyìí àṣẹ nìkan ò láyé àṣẹ ilé ayé ilé asán ni àfọwọ́bàfilẹ̀ òmúlẹ̀ mọ́fo òun lọ̀rọ̀ ilé ayé yìí bí ọ̀rọ̀ báyìí bó ṣe di pé wọ́n dá padà sí jail nìyẹn o ṣe ti rí tó bá sọ pé ọba ṣẹ̀wọ̀n ṣe rí pé ó ti wà nínú rẹ́kọ̀dù ọba yìí pé ó ṣẹ̀wọ̀n kí ni máa fẹ́ fàyọ ni pé gbogbo àwọn atrocity tọba yìí ti wá kọ̀mìtì sẹ́yìn ó wá bẹ̀rẹ̀ sí ní jáde ṣọ́kù ti sọ wípé tọ́lọ́ ń bá fẹ́ múyàn ìwà ló máa ń gbà lọ́wọ́ èèyàn nǹkan kan dẹ̀ lẹ̀dá máa ṣe tí ò ní ṣe mí mọ́ ẹ wo ti bàbá yẹn ló fi ṣe àṣemọ́sìn òmòye sọ fún yín lọ́jọ́ yẹn pé gbogbo orí tẹ̀ ń wò yìí òun kọ́ ló ṣe é yàn jẹ ẹ lè yan orí míì jẹ kórí yẹn kọ̀ sùn kó máa wò yín ẹ lè yan orí míì jẹ pé orí ọ̀dẹ̀ ni ẹ lè yan orí míì jẹ pé orí tí ò lápọn ni tẹ́ ẹ bá dẹ̀ dánwò lọ́dọ̀ orí míì gbàdúgbàdú àgbowó àgbàdo lọ́wọ́ yín gbàdúgbàdú ti wá gbowó àgbàdo lọ́wọ́ báyìí ẹ̀yin olùfẹ́ mi number 1 ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé
wọ́n ní ọba yìí ti ṣe ọlọ́pàá rí, mo ní ó kúkú lè jẹ́ pé wọ́n kúkú lé kúrò nínú iṣẹ́ ọlọ́pàá ni, àṣé lóòótọ́ ni wọ́n rọ skate ẹ̀ ni, wọ́n ní wọ́n dismiss ẹ̀ nínú iṣẹ́ ọlọ́pàá ni látàrí ìwà burúkú tó ń hù nínú iṣẹ́ ọlọ́pàá, òun náà ló jẹ́ kí wọ́n rọ skate ẹ̀ tí wọ́n dismiss ẹ̀ nínú iṣẹ́ ọlọ́pàá. Ọlọ́run tún wá fún ẹ ní ipò ọba, ó tún fi ipò ọba bò ẹ́ láṣìírí kó o dè máa wá ṣe jẹ́jẹ́. Wọ́n nígbà tó wá jẹ ọba yìí wọ́n lágbára yìí wá lé kákan sí, ó wá yẹ mọ̀ pé spirit ọba, language tó máa ń sọ pé ọba ba lórí ohun gbogbo yẹn, máa yí wá gbé wọ̀, ó gbé spirit yẹn wọ̀, spirit yẹn ló wá ń gùn. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí, wọ́n ní gbogbo àwọn DPO tó bá ń gbé wá sí Ifọ̀, wọ́n ní tí wọ́n bá ti fi ti ọba yìí ṣe, tí DPO yẹn tí ò ti rẹ̀ nílẹ̀ kó wà lábẹ́ bàtà ọba yẹn, wọ́n lọ́ba yẹn máa ń fojú wọn hàn màbo, wọ́n ní wọn kì í pẹ́ ń bẹ̀, wọ́n ló máa ń fojú wọn hàn màbo. Ẹ pé kò tún bá àwọn ọmọ kéékèèké o, àwọn DPO, àwọn ọ̀gá tó lead di police station, àwọn ló tún dì pẹ̀lú. Torí ẹ̀ ló yẹ jẹ́ pé ẹni tó bá fẹ́ fìyà jẹ, bóyá tí DPO yẹn bá ń sọ fún pé no, ní abẹ́ òfin ẹni yóò gbọ́dọ̀ lójú ọjọ́ kan lọ, nígbà gbọ́dọ̀ lójú ọjọ́ méjì lọ, àbí kẹ́ kó ṣàjẹ́ sí court. Bí ó ti rí pé ẹni yóò ṣẹ̀ṣẹ̀ tóun lè fi ṣàjẹ́ sí court, ó kò fẹ́ lo ọwọ́ agbára lẹ́ni yẹn lórí láti kàn fi fìyà jẹ. Wọ́n nígbà míì pé ó ń ti ẹlòmíì mọ́lé ọ̀sẹ̀ méjì, tá a dẹ̀ mọ̀ pé ní abẹ́ òfin kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, ó tìyàn mọ́lé ó pẹ́ jù ní police station 48 hours meaning 2 days. Wọ́n lọ́ba ilé tìyàn mọ́lé ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta, oṣù kan, látàrí pé agbára yẹn kàn ń gùn pé mo máa fìyà jẹ. Ṣé bára kan tó ń sọ fún bàbá yẹn lọ́nà nìyẹn, nígbà tó dá odindi bàbá 73 years tó dá kúnlẹ̀. A dẹ̀ ṣe wádìí éèjì ọba yìí náà, àwọn kan ní 47, àwọn kan ní 52. Ayé sí gbogbo éèjì ẹ̀ náà ní pé 52 káyọ̀ tó kó bóyá ó wá dàgbà jù. Sẹ́míù ó ti jẹ́bó, Sẹ́míù ó ti jẹ́bó tó àwọn èèyàn tẹ̀ ti yọ ọba kó nínú ọ̀rọ̀ ẹ̀. Ṣótánsì ó ti jẹ́bó. Ẹ ló lè fẹ́ mi ẹ jọ, mo bẹ̀ yín ni, ẹ bá mi share fídíò yìí kí ọ̀rọ̀ ọba yìí kó lè kọ́ àwọn èèyàn lọ́gbọ́n, kó lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé ẹnìkan ò láyé. Tọ́lọ́ ń bá gbé ipò fún ẹ lénìí, má lò nílòkulò, ẹlòmíín bọ̀ ń bẹ lọ́la. Now reputation wo ló ti filẹ̀ fáwọn ọmọ ẹ̀ báyìí? Mo mọ̀ pé àfi tí àwọn ọmọ Ifọ̀ tó bá ya alétílápá nìkan ṣolókù nírú ọba yìí ló tiẹ̀ máa wá bọ́ nínú kéèsì yìí, wọ́n máa tún sọ pé wọ́n wá fi jọba. Eléyìí ò tiẹ̀ yẹ lọ́ba mọ́ àtọ́, kò yẹ ní ọba mọ́. Wọ́n máa tún ṣe ẹ̀yẹ́ mọ́ Ifọ̀, ṣé mo ti sọ fún yín? Mo ti sọ fún yín pé kò lè bọ́ nínú eléyìí. Common shot méjì náà ni kó mú wá tí ò rí yìí sí. Back to J, ẹ ti rí. Mo ti ní kẹ́ ẹ lọ wá ọba míì tẹ́ máa fi jẹ. Àwọn kan wà nílẹ̀ tó yẹ pé àwọn ọlọ́ba yẹn tọ́ sí. Bóyá torí màdàrú tẹ́ ẹ ṣe, tẹ́ ẹ lọ fẹ́ lé ìjọba, ṣe ti rí àtúbọ̀tán ẹ̀. Torí àti mọ̀ ń sì pé Ifá ò jọba mọ́. Owó ló ń jọba, ipò ló ń jọba ń sìn, agbára ló ń jọba. Ẹ ti pa gbogbo ìṣẹ̀ṣe àṣà àti ìṣe wa tọ́wọ́n bàbá wa ń lò láyé ìgbà yẹn, ẹ ti pa gbogbo ẹ̀dà. Ifá lamọ̀ tó máa ń yanba, Ifá lamọ̀ tó fi ń jọba. Láyé ìsìn wọn ò dífá mọ́. Ṣé olówó lọ́wọ́ tó bá ti lè fòlóyè kankan ní 20 million ó ti jọba? Ẹ ti rí àwa ìjọba lẹ́yìn lórí tó gbogbo owó tó wá sọ fún yín yẹn ẹ wá máa wá pọ̀, a máa fi mú yín dánrin. Ìgbà tí kò ń ṣe ní tó yẹ kẹ́ ẹ fi jọba, òun lè fi jọba. Ẹ ti rí Sẹ́míù, ẹ ti rí ibi tó láǹdì sínsìn látàrí ìwà burúkú tó ń hù. Ó tún ní ọba kan náà tí mo tún ṣe máa sọ̀rọ̀ ẹ̀ fún yín o, ọba Ọlọ́tà of Ọ̀tà, mò ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ bá mi subscribe kájẹ́ máa ìgbádùn ètò yìí. Kí ni nǹkan tí mò ń sọ lọ? Àwọn atrocity tí ọba yìí wá commit, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní list ẹ̀, fídíò wá bẹ̀rẹ̀ sí ní jáde. Tẹ́ ẹ̀ bá dé gbàgbé pé mo sọ fún yín, mo ní ṣe rí ọba yìí, èdè tó jáde lẹ́nu ẹ̀ yìí, ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu yìí, ó ti hu àwọn ọ̀wà kan tí ò dá sẹ́yìn. Ẹni tí ò bá níwà burúkú nínú kò ní.
kéèyàn tó lè pèdè pé bó bá kú kó kú a máa sin anybody ò ní mọ̀ mo máa make sure pé mo fìyà jẹ mo rán ẹ lẹ́wọ̀n ṣé ń gbọ́n wèdè yẹn máa make sure pé mo fìyà jẹ mo rán ẹ lẹ́wọ̀n gbogbo àwọn ọlọ́pàá ìkáwọ́ mi ni wọ́n wà ṣe rí ọ̀rọ̀ yẹn gan lásán ó tètè kọ́kọ́ fi kó bá rẹ̀ ṣé wọ́n ti ké mu aṣọ fún ìjọ ìmú ní ẹni tó ń pe irú èdè yìí tó ń sọ ọ̀rọ̀ báyìí jáde kírímínà ni ó ti hu àwọn ìwà tí ò dá sẹ́yìn àfi bí ẹni pé mo wẹjú àfi bí ẹni pé mo mọ̀ ìgbà táwọn àṣírí wa bẹ̀rẹ̀ sí ní jáde mo á sọ fún wọn lólùfẹ́ mi mo ní ṣe bí mo sọ fún yín ṣe bí mo sọ fún yín ọmọlúàbí kan ọmọ tá a bí nílé eré kan kò ní máa pe irú èdè bẹ́ẹ̀ yẹn jáde sí irú bàbá àgbàlagbà báyìí ó ti ń hu àwọn àwa burúkú yẹn sẹ́yìn in fact gbogbo ẹ̀sìn ẹ̀ wá jáde ẹni lólùfẹ́ mi tí gbogbo àwọn tí ọba yìí tó hu ìwà yìí sí tí méjì nù wọn bá kàn tiẹ̀ jáde kọ́kàn tiẹ̀ support bàbá JP yìí mo bá yí bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n á fún máa yìí ní life sentence torí tó bá ń kà fún pé ẹ̀sùn eléyìí iye yí ẹ̀ báyìí ẹ̀sùn eléyìí iye yí ẹ̀ báyìí ẹ̀sùn eléyìí iye yí ẹ̀ báyìí máa yà Sẹ̀mí àgbà life sentence I'm telling you kọ́kọ́ tẹ̀ pé méjì nínú àwọn tó ti ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o apples bọ̀ tí kí gbogbo wọn wá lọ jáde mo wo fídíò máa nǹkan pálàsì ẹ̀ ló ti dá dọ̀bálẹ̀ wọ́n já máa yẹn sí hòhò àwọn arẹ́kọ̀dù ẹ̀ ó dàbẹ̀ ní pé máa yí ó kàn ń derive joy nínú kó máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ kó máa useless àwọn èèyàn kó máa bully àwọn èèyàn kó máa humiliate àwọn èèyàn ó dàbẹ̀ ní pé ayọ̀ tiẹ̀ nìyẹn bàbá àgbàlagbà nínú pálàsì ẹ̀ ń bẹ̀ níbi tí gbogbo àwọn èèyàn jókòó sí wọ́n tún wá ń fídíò ẹ̀ ọjà sí hòhò ìkan náà níta gbangba lẹ́gbẹ̀ẹ́ títì náà nìyẹn náà wọ́n dá yẹn náà dọ̀bálẹ̀ wọ́n ti já yẹn náà sí hòhò àìmọye fídíò bẹ́ẹ̀ tí mo wò mo tún wá ń gbọ́ wípé wọ́n ní bó ṣe ń gbalẹ̀ onílẹ̀ ló ń talé onílé ló ń fagbára gba gbogbo nǹkan àwọn èèyàn ìwọ tó o bá ti sọ̀rọ̀ báyìí ó ń lọ tiẹ̀ mọ́lé ni ẹjọ́ ṣé nǹkan tó ń fi ọba tiẹ̀ ṣe nìyẹn ṣé nǹkan tó ń fọba tiẹ̀ ṣe nìyẹn ó dàbẹ̀ ní pé àwọn ọba generation of nowadays jẹ́ mọ̀ pé mò ń tẹnumọ́rọ̀ yìí mò ń tẹnumọ́rọ̀ yìí mo ní àwọn ọba generation of nowadays yìí ó dàbẹ̀ ní pé àwọn ọba hooligans ni wọ́n fi ń jọba àwọn ọba tí ò ní tìjú àwọn ọba tí ò ní mọ́ra ẹ tún wá gbọ́ ọba kan kí ni wọ́n ń pè ọlọ́tà of Ọ̀tà ọlọ́tà of Ọ̀tà ìyẹn náà wọ́n ní wọ́n ti sọ di ọba TikTok wọ́n ti sọ di ọba TikTok orí TikTok òun ni àwọn èèyàn tí wá ń yẹ̀yẹ́ ọba eléyìí ọba fọwọ́ agbára ẹ̀ kó o fi gbá mi nídìí fọwọ́ agbára ẹ̀ kó o fi ẹ wò ẹ jẹ́ kí n play kẹ́ ẹ gbọ́. ọba Adóodò Ọ̀tà ọba Adóodò Ọ̀tà wọ́n ní màá yẹn handsome gan ó wá gbé rẹ̀ lọ sórí TikTok ẹ máa gbọ́ ẹ máa gbọ́. kò tiẹ̀ yẹ kó wá kí ló wá ń ṣe ń bẹ̀
kí ló ń ṣe TikTok. Ọba Adó Odùọ̀tà, can you imagine? Ṣẹ̀gbọ́n kábíyèsí ẹ forí adé bá mi sùn. Ṣẹ̀gbọ́n ẹ fi ọ̀pá àṣẹ fún mi ní dọ́gí. Kábíyèsí ẹ fi tipa bá mi lò pọ̀, kábíyèsí ẹ fún mi ń dọ́gì. ẹ lólùfẹ́ mi ṣé kábíyèsí náà nìyẹn? Kí ló ń ṣe lórí TikTok? Kí ló ń wá ń bẹ̀? ẹ lólùfẹ́ mi mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ bá mi share fídíò yìí, kí fídíò yìí go viral, kí gbogbo àwọn ọba yìí tiẹ̀ máa gbọ́ nǹkan táwọn ọba tó kù ń ṣe, bóyá wọ́n á tiẹ̀ lè pè wọ́n sákìyèsí. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó go viral, káwọn ọba tó kù náà tiẹ̀ gbọ́, kọ́ yé ba àwọn ọba yìí lójú jẹ́. Ẹ gbọ́ ọba TikTok wọ́n ti fún lórúkọ, kí lọ́ba gan wá ní TikTok? Kábíyèsí ẹ fọ̀pá àṣẹ yín fún mi ní dọ́gì. Kábíyèsí ẹ fọwọ́ agbára yín bá mi lò pọ̀. Kábíyèsí ẹ jẹ́ kí n kọ́ àwọn ọ̀rẹ́ mi wá ká sílẹ̀kùn méje fún yín. Ṣé ẹ mọ̀ túmọ̀ ilẹ̀kùn méje yẹn? 7 sump náà ń pè bẹ́ẹ̀. Àwọn obìnrin méje wọ́n á bọ́ra wọn lẹ̀ sí ìhòòhò ọmọlúàbí, wọ́n máa bá kábíyèsí ṣeré. Ìyẹn náà ń pè ní ilẹ̀kùn méje 7 sump. Can you imagine odindi ọba kọ́ máa sọ bẹ́ẹ̀ fún lórí TikTok? Can you imagine? Ṣóbójúmu ṣóbójúmu nígbà ayé àwọn bàbá wa, àwọn ọba gidi ń gbà yẹn. Níbo o ti rójú olóró sí, báwo ló ti èyí fẹ́ dọ̀dọ̀ wọn? Torí pé kí ni àwọn kò ní rìnrìn ìdọ̀tí, wọn ò ní rìn lọ síbi tẹ́ni kan ti máa yẹ̀yẹ́ wọn. Tó bá fẹ́ fẹ́yàwó wọn á rán lóye lọ ni pé lọ mú wá fún mi. Ẹ wá wo bí ọba orí TikTok, ẹ wo bọ́n ṣe ń yẹ̀yẹ́ ọba. Ẹ gbá ya mi lójú kẹ́ ẹ fọwọ́ agbára bá mi sùn. Can you imagine? Ẹ wo ẹni lólùfẹ́ mi, a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ ọba Sẹ̀míù tí wọ́n ti dá padà sí jail. Ọba kan náà ni wọ́n tún ti ń yẹ̀yẹ́ yìí sí, ọba Adó Odùọ̀tà wọ́n tún ti ń yẹ̀yẹ́ yìí sí yìí o. Gbogbo ẹ̀yin ọba tó kù ẹ pè wọ́n sákìyèsí, kọ́ yé báyìí lójú jẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ọba Sẹ̀míù olórí ilé ti fọ̀, ṣọ̀tí méjì péré náà ni kó mú wá. Ìwà àbàjẹ́ tó ti hù sí gbogbo àdúgbò kò jẹ́ kó lè rí ṣọ̀tí méjì. ẹ lólùfẹ́ mi, ìwà rere lẹ̀ ṣọ́mọ ènìyàn o, ìwà rere lẹ̀ ṣọ́mọ ènìyàn o, ìwà rere lẹ̀ ṣọ́mọ ènìyàn. Mo lè gòkè, mo lè sọ, mo lè fòyí, òun làkèrè fò tó fi dá nìtàn. Ó ti ń ṣe tipẹ́tipẹ́, wọ́n dẹ̀ níjọ́ kan òun ló máa ṣe tó máa fi ṣàṣemọ́. Tí bàbá JP yìí sìn, òun ló fi ṣàṣemọ́ sìn. Nísìn ó ti bà reputation rẹ̀ jẹ́ completely. Kódà gan kó padà kó nínú kéèsì yìí kò lè padà jọba mọ́, torí àgbọ̀ pé wọ́n ṣé wọ́n tún wá fẹ́ lẹ́wọ̀n jọba. Ok, ó dẹ̀ kù sọ àwọn ọmọ fọ̀nà lọ́wọ́ ńgbà yẹn, ó kù sọ àwọn ọmọ fọ̀ lọ́wọ́. Èmi tí ẹ jẹ́rìí àwọn ọmọ fọ̀nà, èmi jẹ́rìí àwọn ọmọ fọ̀, mo yẹ sọ fún wọn, wọ́n á ti máa prepare ọba mi báyìí, torí irú yẹn kò tiẹ̀ yẹ lọ́ba, kò yẹ lọ́ba àtọ́. ẹ lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kájọ máa jẹ àǹfààní ètò yìí lọ. Tí n bá tún rí any information tí mo tún rí pé máa wúlò fẹ́ lólùfẹ́ mi, màá tún wá mú wá fún yín. Ire o, thank you very much.